ń gbọ́rọ̀ wọ́n ní sọ̀rọ̀ sọ̀hábà ti ń lọ kí ni mo wá fẹ́ wí àwọn ọmọ akéwù ẹ̀rẹ́ ìyẹn bú sọ̀hábà wọ́n làwọn òbú sọ̀hábà kẹrẹ wá tún fẹ́ gbà àárín ẹ̀mẹ̀yìí tọ́ kan. ẹ̀yin àfa wa ọ̀dọ́wọ́ yín pa ọmọ sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹ́rún ẹ̀ máa rántí pé láwọn ọmọ akéwù náà dàbí àti mọ̀rìkàsí bẹ́ẹ̀ bá fọ̀rọ̀ da òkèrú tán àwa náà fẹ́ dá ti ń sálẹ̀ àmọ́ wa kọlura wa. ìtọ́wọ́ ẹjọ́ mi lójú gbogbo àwọn àfa tí ń dá sọ́rọ̀ yìí inú arọ̀fọ̀ ní gbogbo wọn tó ń kó sí ẹ ò bẹ́ẹ̀ ti ń lálàsì ara yín. nítòsí yìí ó rí bẹ́ẹ̀ gbogbo àwọn àgbà àfa tá a mọ nílùú Ìlọrin orí ọ̀rọ̀ kan tẹ́ ẹ máa ń rìn ìrìn wọn dúró sí ó sì wá jọ̀rọ̀ yín yóò ti wá yàtọ̀. Abubakar lórí ó dànábì òun kọ́ rárá ìtọ́wọ́ ẹjọ́ mi lójú báwọn bá jáde sanawi tani má kẹsàmù ọ̀sán já. ẹ̀yin àfa wa ẹ̀ ń da mímọ̀ láàmú bàbá wíjà ìwí ẹ̀rí ìtìláwù ní wùlàmọ́ yìí ráhàmà ṣé ráhàmà rí àbí máa tù káàfọ́ ọmọ fi kú wàrà wọn kí kọ́ wọn lọ́wọ́ pé ayé ẹ̀ dẹ̀ máa bàjẹ́ ní báwọn ẹ̀yin tẹ́ ẹ̀ mú kiri ẹ̀ máa ṣòfò ní ẹjẹ́ àpárá wa ẹ̀ bá wulẹ̀ wé sẹ́rẹ́jì yìí àwọn kidnapper ti wọ Ìlọrin wá báyìí kílẹ̀ bẹ́ẹ̀ ṣe àfi fọ́nbù àfẹnù lásán kéèyàn má dẹ̀ tí ọ̀bájà kó sì máa dìṣẹ́ lérí nẹ́ẹ̀tì kéèṣe àwọn kidnapper ti wọ Ìlọrin ẹ̀rí nǹkan kan ṣe ẹ̀yin àfa àwọn agbẹnipa ti wọlé ẹ̀rí nǹkan kan ṣe mọ́ rárá àfi fọ́nbù àfagbárí lásán ẹ̀yin tẹ́ ẹ̀ lè jà sẹ́yìn mi wọ́n ti sáyà ní àdálérí báyìí tí wọ́n sì ń fẹsẹ̀ tilẹ̀ kí wọ́n tó yọ tí ní ṣe nígbà tó ti wọlé jù àwọn kidnapper ó sáàfọ́ àmì ipá ó sì tọ ẹ̀ ń pẹ̀lú sọ wàhálì mi ẹ̀ àwọn kidnapper ti wọlé rè fẹsẹ̀ wàhálì mi sùn láyé tiwọn ni ẹ̀yin wá ń sùn ẹ̀ ń fa lálá ẹ̀ wá ń wé síná kalẹ̀ lórí ọ̀rọ̀ Abubakar Sunday Igboho ọkùnrin ogun ọlọ́wọ́ jọ yẹ ọ́ òní ti múra wọn. Sunday Igboho ṣàánú wa o àwọn èèyàn ń sákò ń kú ara àwọn àfáàjà lọ́wọ́ o bóòrí bàbá wa Sunday Igboho aṣọ àdó ajẹrẹjọ́ sísè wọn ìbàjẹ́ bí wọ́n bá ti bàjẹ́ bá lọ sí àgbèrè méjì ayé àtọ̀nà bá wa gbà mí lọ́dọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ ǹgà okun ti yá o kódà ọba tí ọba fọwọ́ sí nílò ayé lásìkò yìí ò ní sórí rẹ̀ bóòrí ẹ̀yin àfọ̀ oníyàpá ẹrun ẹ má jẹ̀bù rẹ o ẹ̀ẹ́rì bẹ́ẹ̀ ti kú.